Bíbélì sọ nínú ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ ìkarùn-ún, ó ní ìmọ́lẹ̀ náà mọ́lẹ̀ nínú òkùnkùn, òkùnkùn kò sì lè borí rẹ̀. Ìwọ tí ò ń gbọ́ ọ̀rọ̀ Olúwa ní àárọ̀ yìí ní orúkọ Jésù, òkùnkùn ayé ò ní borí rẹ̀. Òkùnkùn ayé ò ní borí ọmọ rẹ, òkùnkùn ayé kò ní borí iṣẹ́ rẹ, òkùnkùn ayé kò ní borí ìdílé rẹ, kò ní borí aya rẹ ní orúkọ Jésù. Nítorí pé ìmọ́lẹ̀ náà mọ́lẹ̀ nínú òkùnkùn, òkùnkùn kò sì lè borí rẹ̀. Jésù ni ìmọ́lẹ̀ náà, ìmọ́lẹ̀ tí òkùnkùn kankan kò lè borí. Jésù ni ìmọ́lẹ̀ náà. Inú ìwé Àìsáyà orí 60 ẹsẹ̀ ìkíní dé ìkejì sọ wípé, dìde tàn ìmọ́lẹ̀ nítorí ìmọ́lẹ̀ rẹ dé, ògo Olúwa sì yọ lára rẹ. Láti òní lọ, ògo Olúwa kó farahàn lórí rẹ, lórí ọmọ rẹ, lórí iṣẹ́ rẹ ní orúkọ Jésù. Ó nítorí pé òkùnkùn bo ayé mọ́lẹ̀ àti òkùnkùn biribiri bo àwọn ènìyàn mọ́lẹ̀. Ó ní ṣùgbọ́n Olúwa yóò yọ lára rẹ, a ó sì rí ògo Olúwa lára rẹ. Ògo Olúwa kó farahàn lórí iṣẹ́ rẹ, ògo Olúwa kó farahàn lórí ọmọ rẹ ní orúkọ Jésù. Ó sọ nínú ìwé Àìsáyà orí 1 ẹsẹ̀ ìkejì, ó ní àwọn tí ń rìn nínú òkùnkùn ti rí ìmọ́lẹ̀ ńlá, àwọn tí ń rìn láàrin àfonífojì kú, lára wọn ni ìmọ́lẹ̀ mọ́ sí. Ìmọ́lẹ̀ Jésù Kristi kó ṣàwárí ògo rẹ ní orúkọ Jésù. Ìmọ́lẹ̀ Olúwa kó wá orí ní orúkọ Jésù. Nínú òkùnkùn àti nínú ọ̀gbun ayé àti gbàgbé ìṣẹ̀dá àti májẹ̀mú ògo rẹ sí, Olúwa kó tan ìmọ́lẹ̀ síbẹ̀ ká sì mú wọn jáde ní orúkọ Jésù. Ọba tó fi àánú ṣàwárí Jósẹ́fù nínú túbú, Olúwa kó gbé ògo rẹ jáde nínú ọ̀gbun.